ẹ wo tí Òṣùpá sọ fún mi nípa Shehu Jamiu Amiolohun àti bàbá tó kú yẹn tí wọ́n pè ní Adamson. Ẹ wá wo wá sí Amiolohun náà ṣé kò jọra wọn. Ẹ ká jọ fídíò yẹn. Mọ́kà tí èmi kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ayé mi pé mo kọ́kọ́ lọ ṣe ìdá Kàábà Ọlọ́run alájà àti ọkọ wọn Muhammad Adamson àwọn ni wọ́n rán mi ní Mọ́kà. Allahu Akbar. Ó dẹ̀ jẹ́ àràfà Jímọ̀ ní ìyá 2006. Allahu Akbar. 2018 years ago ni mo sàràfà. I was 15 years old. Ọmọ 15 years ni mi lọ́dún tí mo kọ́ sí àràfà. An'amakumullah. Ọkọ wọn ó ti dolóògbé bí n bá ń bẹ láyé lónìí. Àrà tí gbogbo wa ń dá yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ yìí tí Muhammad Adamson máa dá níbí. Allah. Adamson lè máa yí láti ẹnu lẹ̀kùn yẹn débí pẹ̀lú ìdùnnú. Àjọ jẹ kóró èmi àtẹ̀bí wọn. Àjọ jẹ dùnnú èmi àtẹ̀bí wọn. Àwọn àsìkò kan wà tí àdánwò Ọlọ́run dé gbogbo èèyàn túká. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀bẹ̀ padà pé kíní kan ni ọ̀rọ̀ lọ́kàn wà yọ ẹnìkan kan o. Ṣùgbọ́n gbogbo èèyàn túká fọ́kọ wọn. Gbogbo èèyàn túká lẹ́yìn ìyá yìí. Mo dúpẹ́ pé dòní Ọlọ́run fún mi láǹfààní pé lójú ayé àti lẹ́yìn ọkọ wọn mo sì dúró pé ọ̀rẹ́ mi ni ẹbí yín mi ò dẹ̀ ní jáwọ́ lọ́rọ̀ yín láéláé. Ọlọ́run máa àkọsílẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nípasẹ̀ oore ẹ̀dá máa ń rádánwò lóòótọ́ ọkọ wọn rí àdánwò nípasẹ̀ oore. Tó jẹ́ pé bàbá mọ̀ pé bẹ́ẹ̀ lòpin oore yẹn máa rí ni àbá pé ọba sì ṣèkà lérí ọ̀rọ̀ eléyìí o ọba sì ṣèkà ọba sì dájú ọba sì kúkú yàwọ́ délẹ̀ kọ́ mọ́ sóore yìí. Ó ṣe oore náà èsúrú pàdídà ńlájà ajá pàdídà ńlọlọdẹ ajá balẹ̀ kí òní èso ọjọ́ ẹkún ẹ̀rín ni ayọ̀ ni ayọ̀ la fẹ́ yọ̀ lónìí ó dá mi lójú mi tọkọ yín bá wà ẹ̀mí rẹ̀ ó wà bí nísìn ẹ̀mí rẹ̀ ó mọ̀ kí wa pé ẹ ṣe. Àwọn ọmọ méjì tọ́lọ̀ ń fún yín Sekina àwọn ọmọ wọn ṣe dáadáa ìjọba Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo kò tẹ́ bá wà ẹ máa bẹ́ẹ̀ lọ́nkẹ́ ẹ máa ṣàìsàn nígbà tájú lọ ọlọ́run tún dé títí tó ń bọ̀ wá bá Adamson ìjọba Adamson kú mi ò sí lórílẹ̀‐èdè yìí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń dá ìgbà padà fún ìyá yìí gbogbo kò tẹ́ bá wà ẹ máa bẹ́ẹ̀ lọ́nkẹ́ ẹ máa ṣàìsàn nígbà tájú lọ ọlọ́run tún dé títí tó ń bọ̀ wá bá Adamson kò sí ohun tá a fẹ́ sọdowó láti lè fi ra ẹ̀mí nígbà tí gbogbo ohun tá a lè sọdowó tán last card ọlọ́run wá ní tẹ́ lè sọdowó ọwọ́ tán báyìí ẹ̀mí gangan wá ṣẹ̀ṣẹ̀ tán níjọ́. Allahu Akbar. Ìṣúdá kankan gbogbo tó ń jágbá ní ayé Ọlọ́run ní gbogbo ẹ̀. Máa ní kò ní gbà náà o. Ó ti yé mi sà. Ó ti yé mi sà. Ìyá wòlé gan o, ó ní kan burúkú lọ́wọ́ o. Àbúrò ní ṣe wá o. Àmín sà, ó ti yé mi sà. Àmín sà. Kan burúkú wà lọ́wọ́ wọn o. Wọ́n lè gbọ́ lọ́wọ́ wọ́n lè má gbọ́ lọ́wọ́. Àwọn àgbàlagbà ló fún wọn. Ìyẹn sì Ọlọ́run dẹ̀ ló fà. Ọlọ́run ló ṣe wọ́n ní tó ṣe wọ́n yẹn. Ó ń fi wọ́n ṣiṣẹ́ aburú ni. Ọlọ́run ọba lẹ́kọ̀ọ́lá. Ọba tí ń fàṣẹ. Òun fi àwọn àgbàlagbà ṣọ́ṣẹ́ ni. Ọ̀tọ́ bá tó fún àwọn àgbàlagbà jẹ́ nìkan bí ẹni ẹ̀ ń tọ́ra jù. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ àwọn àgbàlagbà dàbí ṣé àlámọ̀ ara ẹ̀. Tó fi àfáà tó kọ́ ní kéwúlẹ̀ ó dà wá. Tó bá kàwé àmà rẹ̀ yìí ò ní kó má ní agbára tó ní ó máa ń. Èyí kò tó bá fẹ́ jẹ́ ọmọ ajẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Sọ̀rọ̀ ìjẹ́ nìyẹn. Ọ̀sẹ̀ kan tó máa ń dùn mí fáwọn àfáà nìyẹn, wọ́n máa láwọn olùburú. Àwọn ní síra àwọn oníkan táwọn lè sà. Ẹ tó bá lè gèsè sí ẹ̀rí dáṣẹ̀ rí àbọ̀ ẹ̀ lọ́ fi kóòtù múyàn. Ṣé wọ́n fi kóòtù múyàn? Àbí. Ṣé wọ́n ní kan tó lè sà kún pákó padà fún? Àbí o. Saheed Shittu ó tẹ̀. Láti gbà yẹn. Láti gbà yẹn bẹ́ẹ̀ ni o. Àwọn ní síra lọ́wọ́ ẹ tó bá jẹ́ èèyàn wọn. Tó sì tó bá wọ́n mọ̀ bọ́ ṣe fẹ́ bá tiẹ̀ jẹ́. Ọlọ́run kò sí bàtà mi lọ́n discuss ó ní bàbá kan pàṣẹ ìrìn wa lọ́dọ̀ òun. Ok. Ó máa wá sọ́dọ̀ òun láti ilé ìwé yẹn kò mọ iṣẹ́ òun náà tí bá ti sọ lọ. Ok. Ó ní máa ń ṣàdáyé lọ́dọ̀ òun ní kò lọ Mẹ́kà níláyé. Kí lórúkọ Adams kí lórúkọ woman kan báyìí. Ok. Ọkọ ẹ̀ máa ń gbẹ́sìn náà. Tó wà láyé ge mo ti mọ̀. Adamson. Òun lọ Mẹ́kà ìyẹn bá níta òun fún yín Mẹ́kà. Ó ní ẹ̀yàn lẹ́yìn tí Mẹ́kà yẹn tún ní bàbá wa ní àwọn kan ra pọ́n kó máa lò láti Mẹ́kà bàbá yẹn lókè nínú náà dá wàá tún fún kówó ìpàdà mọ́tò. Wọ́n gbé mọ́tò tìlí látò òkè òkun ó lẹ́nu yẹn bójú jẹ́ tó rán Mẹ́kà. Àbí Ọlọ́run ní àwọn làwọn ṣáàdúrà fẹ́ ní
yẹn táwọn kóra àwọn ìjọba táwọn bẹ̀rẹ̀ bàbá bọ̀ gbogbo oríire òun ti gbẹ́sẹ̀ lé àmì lọ́lẹ́yìn lóde lórí rí ẹ̀ tí ò fi ẹlẹ́nu ṣẹ́nu yà. tó ń gbọ́ mi. àgbáyé sà mọ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ nẹ́tíwọ̀kì yẹn fèlè. bàbá ẹ̀ kú ń gbé táwọn tata ti ń dókínlẹ̀ padà. bí ìgbà tó sori dáràn. so àwọn afá lóògùn. ẹni tó bá ṣe oṣù dáadáa fún wọn tí ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ ó ń gbọ́ mi. àgbáyé sà nẹ́tíwọ̀kì yẹn fèlè ní sà mo ń gbọ́ yín báyìí. nígbà tó fi ń sàṣeyẹ tó ṣe dáadáa sí wọn. wọn lè tó fi ń sàṣeyẹ tó tó. bẹ́ẹ̀ ni wọn lélẹ́yìn tí wọ́n fi ń sàṣẹni tó ń bá wọn jẹ́ kiri. ṣé tó bá ti gun kọjú yẹn táwọn múlò fún. àbí o tí wọ́n mú lọ kóòtù. ṣé fídíò yé wa dáadáa lẹ́yìn ìgbà tí mo kọlu àmì ọlọ́run látara Alhaji Saheed Òṣùpá lórí fídíò tí wọ́n ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú tí wọ́n rán mi pé kí n ṣe fún wọn. lẹ́yìn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Alhaji Saheed Òṣùpá sọ pé kí n lọ bẹ àmì ọlọ́run bó tẹ̀ jẹ́ pé mi ò sẹ́ wọ́n rán ẹnìkan tẹ̀lé mi pé kí n lọ bẹ àmì ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mo lọ bẹ àmì ọlọ́run. lẹ́yìn ọjọ́ kẹta Alhaji Saheed Òṣùpá pè mí wípé àmì ọlọ́run kò dáríjì mí ó lè ṣe mí níkà o ẹ̀rù bà mí pé kò dáríjì mí kẹ̀ wọ́n ló lè ṣe mí níkà o wọ́n làwọn máa introduce àáfàá kan sí mi á máa ṣiṣẹ́ fún mi mo lọ sílé Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ àáfàá sọ mọ́ Alhaji Saheed Òṣùpá kí ló dé àáfàá tẹ́sọ́ pé fẹ́ introduce mi tí ó mọ̀ ṣiṣẹ́ fún mi látara wípé nǹkan burú tí àmì ọlọ́run bá ṣe kọ́mọ́ lè ràn mí Alhaji Saheed Òṣùpá wọn ò dá mi lóhùn wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́ ní ọjọ́ kan Alhaji Saheed Òṣùpá wá pè mí mẹ́ṣe mẹ́nu lé ọ̀rọ̀ àmì ọlọ́run ìjọ yẹn gangan ni mo bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ipe tá a bá parí conversation yẹn kí n lè tún ọ̀rọ̀ yẹn gbọ́ àtijọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn mi ṣe betrayal o nígbà tá a sọ̀rọ̀ tán mo wá play ọ̀rọ̀ yẹn padà ìyẹn ni voice note tẹ́ gbọ́n sìn conversation mi àti wọn ẹ̀rù bà mí ara mi gbọ́n rìrìrìrì mo ní mo wọ ga o sáyè mi ò ti bàjẹ́ báyìí ọlọ́mọdé káyè mi ò bàjẹ́ kò tọ́jọ́ kò tó sù ọmọ oṣù mẹ́jọ àti ọ̀sẹ̀ méjì ó kú mọ́ ìyá Súnà nínú ọlọ́mọdé káyè rẹ̀ mọ́ mo pe Alhaji Saheed Òṣùpá fún iṣẹ́ abẹ pípẹ́ láti ràn mí lọ fún owó wọn ò ṣe ń gbà yẹn mo kàn notice pé gbogbo jàǹbá aburú tó bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà yẹn Alhaji Saheed Òṣùpá wọn ò ní assist mi rárá bóyá ó ní kọ̀lọ̀fín ó ní bánú ni yes ó ní bánú ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ nítorí owó ni mo fi ń bá Alhaji Saheed Òṣùpá jà irọ́ o mi ò fẹ́ pè wọ́n wípé wọ́n fi mi lówó oúnjẹ o àbí owó pátí kankan irọ́ o tí challenges bá dé náà ni mo máa ń lọ sá lọ bá wọn o tí jàǹbá aburú bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ẹni mo lọ máa ń ké sí wọn o kì í ṣe pé bóyá kí wọ́n fún mi ní owó àbí kí n fi ra mọ́tò àbí kí n fi jẹun àbí kí n fi wọ sọkọ́ o mi ì tọrọ owó lọ́wọ́ wọn o àwọn fẹ́sùn tó wá jẹ́ evidence fẹ́ mi tó jẹ́ proof tí n bá release ẹ̀ ayé wo ni mo wá fẹ́ sọ fún pé èmi àti Alhaji Saheed Òṣùpá máa ń sọ̀rọ̀ báyìí wọn ò ní gbà mí gbọ́ láyéláyé proof ni mo fi ṣe mi ò betray wọn ẹ wo inú ogun tí wọ́n fi mí sí láti yọ ọdún yìí ẹ wo fídíò tẹ wò tán sìn aláàánú mi yẹn náà ẹ wo tó ti ń ṣẹlẹ̀ sí báyìí ọlọ́mọdé òkú mo mọ tí mò ń sọ mi ì ṣe ọ̀dàlẹ̀ ìjà rántí Mohbad bí Mohbad ṣe pamọ́ra títí tí ó sọ̀rọ̀ ó lóun lọ sí àgọ́ ọlọ́pàá òun lọ competition síbẹ̀síbẹ̀ náà pamọ́ra kò sọ̀rọ̀ fún ayé ìgbà tó páyín tán àwọn náà látún bu ẹ yẹ kó sọ̀rọ̀ lèmi náà fi ń pariwo sí o ni mo fi ń sọ̀rọ̀ ìdí tí mo fi ń rí ìkọlù láti gbà ẹni mi ṣe betrayal ìdí nìyẹn bẹ́ẹ̀ ni ṣe ti wá rí wípé èmi nìkan kọ́ ni ọlọ́pàá máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ tí ọlọ́pàá bá ti mú mi tí mo ti yọjú síbẹ̀ Alhaji Saheed Òṣùpá náà kí wọ́n máa wọn náà kí wọ́n wá ro tẹnu wọn kò sí pé bóyá mo lówó mo lókìkí kí wọ́n wá ro tẹnu wọn o ìdí ni gbogbo tí mo ń pamọ́ láti yọdún yìí nìyẹn gbogbo àjálù aburú ṣẹlẹ̀ sí mi mo kàn rẹ́rìn síta ni mi ò fẹ́ pamọ́ ní ìfẹ́ páyín lójijì mo jẹ́ ń pariwo síta tí kò tó torí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílà áká gbogbo Nàìjíríà ẹ bá wa dá sí o bí adájọ́ ayé kan ò bá dáadáa tọ̀run ó tó dá bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣe fídíò yìí